mo kí gbogbo wa a kó ara fẹ́ra kù ti olùkọ́ àgbà yìí lónìí ni bàbá Ìrèwálé àṣà tí a fẹ́rúfẹ́rú a fi yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ tí ó lọ sinmi tó ṣé a ò gbàgbé Friday ìjẹjọ ní ìṣẹ̀lẹ̀ abàmì ṣẹlẹ̀ ní Ọ̀ṣẹ̀lẹ̀ ní Ògbómọ̀ṣọ́ ní Ọ̀yọ́ State Oríire local government. Bàbá yìí ó dùn bíi kí wọ́n má kó àwọn àtàwọn ọmọ wọgbó lọ. Ìgbà tó di ọjọ́ kẹta tó jẹ́ ọjọ́ Monday wọ́n gbẹ̀mí lẹ́nu bàbá yìí, ìgbẹ̀mí lẹ́nu rẹ̀ pẹ̀lú ìnira pẹ̀lú ìkorò. Tó bá dọ́run kò súnre o bàbá, tó bá dọ́run kò súnre o. Olúwa ní tẹ́sáfẹ́ rí ó fẹ̀yà lákú ogun Nàìjíríà tó ogun ilẹ̀ Yorùbá. A gbọ́ wípé àwọn ajínigbé wọ̀nyí ibi tí wọ́n fi wọ́n sí ní kámpù wọn lọ́jọ́ yẹn wọ́n ti kúrò níbẹ̀. Níbo là wá wọn síbẹ̀ yìí? A gbọ́ pé inú igbó yẹn láti Ògbómọ̀ṣọ́ wọ́n lè rìn bẹ̀ lọ já Niger State. Wàhálà ńlá lélẹ́yìí. Ṣé wọn àti kó àwọn ọmọ wa lọ bá Gúnmi? Ṣé wọn àti lọ kó àwọn ọmọ wa báwọn agbódegbà àwọn ọmọ kéékèèké kí ni wọ́n ń jẹ láti ìjẹjọ? Òjò ń rọ̀, òòrùn ràn, oríṣiríṣi wàhálà ló wà. Kálukú ń kẹ́dùn, kálukú ń sunkún. Omijé gbojú àwọn abiyamọ. Poroporo lomi ojú ń sàn lójú àwọn ènìyàn. Tó Ọlọ́run gbogbo ibi tójú rẹ bá wà, ìrànlọ́wọ́ aláìní bàbá ẹ dìde fún wa o. Nítorí pé ẹ̀yin làwa mọ̀ tá a lè ké pè. A ti gbọ́ wípé àwọn ọdẹ ìbílẹ̀ wọ́n ń gbìyànjú, wọ́n ń ta mọ́ra. Ìmọ̀ràn mi rèé sẹ́yìn ìjọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ má kàn ti àwọn ọmọ ọlọ́mọ ní ìtìkùtì o, irinṣẹ́ tó rinṣẹ́ ẹ kó lé wọn lọ́wọ́. Ẹ má kó bọn sakabùlà lé wọn lọ́wọ́. Lóòótọ́ wọ́n lè dira pẹ̀lú agbára Yorùbá, ṣùgbọ́n ẹ jẹ́ kan ní irinṣẹ́ tó rinṣẹ́. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ yọ̀ǹda ẹ̀ fún wọn. Ẹ má gbé sakabùlà lé wọn lọ́wọ́ o. Ẹ ti mọ ibi tí wọ́n fẹ́ lọ kojú o. Yóò dára fún wa. Mo fẹ́ fídíò kan hàn gbogbo ọmọ Yorùbá pátápátá lápapọ̀ ká tó wá mọ àwọn ibi tí à ń gbà ṣera wa tá à ń purọ́ pé ẹnìkan ló ń ṣe wá. Ẹ jẹ́ ká sáré wo fídíò yẹn láàrin ìṣẹ́jú kan. My goodness God. Orí burúkú kì í gbẹ́gi. A kì í dẹ́ẹ̀sẹ̀ aṣiwèrè mọ̀ lójú ọ̀nà. Wọ́n ń pa yín, ẹ̀yin ń pa adìẹ. Wọ́n ń pààràn Yorùbá, ìran ọmọ aládé ń pa adìẹ. Adìẹ 1,000. Gbogbo àwọn honorable, gbogbo àwọn commissioner, gbogbo àwọn ministers. Àwọn tó ti ṣeré tó ń gbìyànjú kan tó padà wá. Ta ni ò lọ́wọ́ ń bẹ̀ nínú wọn? Ta ni ò gbowó ẹ̀jẹ̀? Ta ni ò gbowó mọ̀dàrú? Tán bá ti wá fún wa ní àwọn òròmọdìẹ wọ̀nyí, inú wọn máa dùn. Àṣé ọ̀pọ̀ ń ṣera rẹ̀, ó ń purọ́ máyé. Ọ̀dọ̀ ọwọ́ yín ọmọ Yorùbá o. Ọ̀dọ̀ ọwọ́ yín ẹ jẹ́ á ronú. Ẹ gba Àǹkárá, ẹ gba ráìsì, kẹ́ ẹ tún gba adìẹ, kẹ́ ẹ tún jẹ ìyà míì. Ọmọ iléèwé sì ń lọ iléèwé lọ́yọ́ State. Ààrẹ ni sọ fún wọn pé kí wọ́n dúró. Òbí ò sọ fún ọmọ rẹ̀ pé kódò ìjọba ọ̀dá skul dúró. Kì í ṣe Ògbómọ̀ṣọ́ nìkan ló ti ń ṣẹlẹ̀ o. A ti gbọ́ ti Ìbàdàn, a gbọ́ ti Ìṣẹ́yìn, gbogbo ilẹ̀ Yorùbá a gbọ́ tèkìtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò tó wá rò nínú ọmọ Yorùbá. Ọ̀dà mo ti gbọ́ yín. Ẹ sọ fún mi pé wọ́n ti gba adìẹ yẹn ti pẹ́, wọ́n àṣẹ̀ṣẹ̀ gbà àbí? Ntí wọ́n sọ lọ́kàn ẹ̀ nìyẹn. So yẹ kọjá díẹ̀ láàmú gbà.
lákòókò tí wọ́n ń pa wá sáàdì ẹ̀yẹn ti tọ́dún 5 mẹ́wàá sẹ́yìn ni àbẹ́ mọ̀gbà tí kidnapper Boko Haram ISWAP bandit mọ̀gbà tó ti bẹ̀rẹ̀ ire o ẹ bá mi pín kọ́lọ́nkọ́ tẹ́ bàbá yìí Michael Adéṣíyàn Adégbòye kọ́lọ́nkọ́ tẹ́ sí afẹ́fẹ́ rẹ o títí tá fi pàdé lẹ́sìn olùgbàlà tó gbogbo wa àbọ̀ Ọlọ́run wà lórí wa ẹ jẹ́ a máa ṣọ́ra o wọ́n ní kòdù náà ń gbóná bóyí bandit ní bólè ní àmọ́ wọ́n ń jálẹ̀kùn mọ́ wọn lórí ni o tó ó dọwọ́ yín o ọmọ Yorùbá ó dọwọ́ yín gbogbo ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ afura ìfura lógun àgbà pásá òfura pásá jáná àjà òfura àjájìn ó ń létí òfura ó lé ó kó ẹ jẹ́ afura Ọlọ́run ó sọ wa káwa náà máa ṣọ́ra wa ire ẹ bá mi pín bọ́lọ́run bá ṣe fún ẹ lórí ọ̀fẹ́ kó kan ẹlòmíì kan lè rọ́gbọ́n kọ́ gbogbo àwọn tí ènìyàn wọn wà nínú igbó lọ́wọ́lọ́wọ́ àwọn ọmọ kéékèèké tí wọn ò lẹ́sẹ̀ àwọn ẹ̀jẹ̀ ọ̀run gbogbo Ọlọ́run á bá wa tú wọn sílẹ̀ Ọlọ́run wá lu gbogbo ipá àti agbára rẹ̀ láti gbà wá lọ́wọ́ àwọn alágbára òkùnkùn ayé a máa ń pè ní ọ̀wẹ̀ ó máa ní àárò nínú báyìí on the 18 ni wọ́n gé orí bàbá tíṣà ní Ògbómọ̀ṣọ́ on the 19 wọ́n lọ sí Èkìtì wọ́n kó àwọn èèyàn nínú church I think èèyàn 9 ní àná I think yesterday is 20 wọ́n lọ sí ilé ìwé kan ní Ìdí Ayùnrẹ́ ní Kòkó board nìbàdàn wọ́n kó ènìyàn 7 tó àwa ń béèrè pé kí ni solution kí lọ́nà àbáyọ báwo la ṣe fẹ́ rìn báwo la ṣe fẹ́ bọ́ sí apá ìjọba kò lè ká àwọn wọ̀nyí mọ́ torí pé wọ́n ti surround wa mo ní wọ́n ń bẹ lẹ́yìn ìkùlé ìwọ gangan n tó wù kó jẹ́ agbára tó wù kó ní wọ́n wà lẹ́yìn ìkùlé rẹ lọ́wọ́lọ́wọ́ wọ́n dẹ̀ ti dáwọ́lé báyìí títí àfi bí Ọlọ́run bá gbà wá ká tó parí ọdún yìí 2027 yóò lágbára díẹ̀ àwa ń wá kí ni solution ibẹ̀ yẹn ni màá ti sọ̀rọ̀ nígbà tí màá bá gbé MS bàbá wọlé bóyá for the first time a máa disagree pẹ̀lú ara wa ẹ jẹ́ àkọ́gbọ́ fídíò eléyìí káwo bó ṣe ṣẹlẹ̀ ní Ondo. Terrorists kidnapped them from the church to the forest. This is what happened yesterday, being 19 of May 2026. Fulani terrorists kidnapped Christians inside the church. You can see their people are crying because their family members went to church, they did not come back. Terrorists kidnapped them from the church to the forest. As I'm talking to you right now, this is what happened yesterday, 19 of May 2026. 2 days ago, a Christian teacher, Fulani terrorists, cut off his head. A Christian teacher called Michael. Now, yesterday, in Christ Apostolic Church, Fulani terrorists came inside the church, kidnapped all the Christians inside the church, kidnapped them, their loved ones, they are crying. This is their people are crying because their children, their brothers, their sisters has been kidnapped by the terrorists from the church, Christ Apostolic Church. From Oyo State says two staff from the Cocoa Research Institute of Nigeria, Ibadan, as well as some pupils and staff of a school in the Oluyole local government area of the state have been kidnapped in the early hours of today. Àtúgbò ètò ṣẹlẹ̀ ní church ní Sekiti State Abondo State tí mi ò bá gbé síra wọn èèyàn 9 ní Ìdí Ayùnrẹ́ lánàá ní Ìbàdàn ní gbòòrò Ìbàdàn
èèyàn méje àwa ń wá kí ni solution kí lọ́nà àbáyọ ibẹ̀ mo ti fẹ́ sọ̀rọ̀ kékeré kan ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin èèyàn ibẹ̀ mo ti fẹ́ sọ̀rọ̀ kékeré kan yọ fún wa lórí gbogbo ìṣẹ̀lẹ̀ wọ̀nyí kí ni yóò jẹ́ ọ̀nà àbáyọ fún wa lórí gbogbo ìṣẹ̀lẹ̀ yìí kí ni yóò jẹ́ ọ̀nà àbáyọ ẹ jẹ́ sáré wo fídíò yìí. Bàbá ni ọlọ́sìn fún yín ṣe o. Ìlú yìí kò gbọdọ̀ bàjẹ́ o. Ìlú tó pé àwọn èèyàn máa ń sá sí ni pé ọkàn balẹ̀ nígbà yìí pé kò sí wàhálà kankan. Àmì àwọn wá sùkúl ìgbàgbọ́ pé ọkàn balẹ̀ pé àwọn ò lọ síbi ẹ̀kan mọ́ àwọn ti débi sí ni àwọn. Ẹ̀dá ọkùnrin tẹ́ ẹbíjáde nígbà yẹn láyà àwọn fúlàní nígbà yẹn tẹ̀bi lé wọn. Ẹbíjáde báyìí tẹ̀bi lé àwọn lórí burúkú yìí lọ o. Òun sọ ní bàjẹ́ o. Ṣé gbogbo wa ti gbà báyìí wípé Bíbélì àti Quran irọ́ lásán ni àbí a ò tí gbà? ms bàbá a ò tí ì gbà ẹ̀gbọ́n tí ọ̀gbẹ́ni ìbéèrè ajìjàǹgbara ajá fún ẹ̀tọ́ ọmọ ènìyàn fún àwọn bàbá ní Ògbómọ̀ṣọ́ pé tí wọ́n fi lé àwọn Fúlàní ní ọjọ́ yẹn kí wọ́n gbé jáde àwọn bàbá yìí ti rú àwọn ẹbọ kan tí wọ́n tún gbé lórí social media àwọn tí wọ́n wá àwọn èèyàn wọ̀nyí lọ sínú igbó wọn ò kó Bíbélì àti Kùránì dání o àwọn ọdẹ ìbílẹ̀ tí wọ́n lóògùn tó dájú wọ́n ti pa bí 4 nínú wọn a ò tí ì gbà pé irọ́ lásán ni Bíbélì àti Kùránì sẹ́rí tí nǹkan bá ṣẹlẹ̀ ìlú òyìnbó ló wà afẹnuwa mọ́tò kan ò sì ní jáàmù afẹnuwa mọ́tò ní lásídẹ̀ǹtì lọ́wọ́ yìí ọ̀rọ̀ ẹ̀sìn àbí nǹkan kan àkọ́kọ́ mu sí ẹ̀gbẹ́ kan kí lọ́nà àbáyọ ṣé ìjọba ilẹ̀ Amẹ́ríkà la máa ké pè ní sọ àwọn oògùn tí wọ́n ń dárúkọ yẹn sọ sì wà mọ́ sí àwọn ọ̀dọ́ kan ní ayé ìgbà yẹn ṣé wọn ti ta gbogbo ẹ̀ fóyìnbó sáwọn agbára yẹn sọ sì wà mọ́ tó bá wà kí làwọn bàbá wa ń wò ẹ jẹ́ wọn ó gbé jáde ká tó wá gbà wípé n tó ń sọ òtítọ́ ni bí ò bá wá sí tí àwọn akọni ilẹ̀ Yorùbá bá ń ṣubú lójú ogun tó bá sì ń prove fún wa pé Bíbélì àti Kùránì irọ́ ni a ò ní gbà ẹ́ gbọ́ bóyá ìwọ náà sì máa wálé àwọn nǹkan tó ń rí fáàsì yẹn bóyá o mọ ibi tí wọ́n tọ́jú rẹ̀ sí bóyá ká gbé jáde àní kí àwọn èèyàn wa má ṣègbè sínú igbó àní káwọn ọmọ kéèké má ṣègbè sínú igbó àní kí Ọlọ́run kó yọ àwọn èèyàn wa kúrò ní oko ẹrú àti ìdààmú wàhálà a mọ̀ pé lóòótọ́ àtòdodo ibì kan lọ̀rọ̀ yìí ti wọ́ wá ṣùgbọ́n láti máa kọ̀ǹdẹ́gbẹ́ Bíbélì àti kinní kan a ò gbà ọ́ gbọ́ a ò tí ì gbà ó dìgbà tá a bá rí Olúgbọ́n Àbáfọ̀ṣẹ tó gbé àwọn ọmọ ẹ̀ jáde àbí tí wọ́n pè tí gbogbo àwọn bandits àti Boko Haram tí wọ́n kú tán a gbà pé lóòótọ́ òun ló ń sọ fún wa ẹjọ́ ẹ̀yin ènìyàn gbogbo ọ̀nà tí a bá mọ̀ ibi tá a bá lè pariwo sí ọ̀nà tá a bá lè rìn ẹ jẹ́ ká jọ sáré rẹ̀ torí Ọlọ́run tí kìrìsìtẹ́nì wá pọ̀ kìrìsìtẹ́nì wọ́n pa ń pakúpa kìrìsìtẹ́nì wọ́n lọ sí church kìrìsìtẹ́nì baba Michael tí wọ́n pa yẹn gbogbo skul tí wọ́n ti lọ ń kó àwọn èèyàn nítorí pé book haram ni òun ló jẹ́ wàhálà fún wọn tó bá wá ń sọ̀rọ̀ tá a bá ń sọ lọ sọ́nà ibòmíì yóò dùn mí lọ́pọ̀lọpọ̀ yóò dára fún wa ẹjọ́ ẹjẹ́ amúra gbogbo ọ̀nà tá a bá lè gbà báwọn òyìnbó láàkè sí ni tí wọ́n ràn wá lọ́wọ́ bí àwọn ìlú míì tó ti wá láfíríkà country láàkè sí ni tí wọ́n ràn wá lọ́wọ́ torí àwọn ìjọba yìí àwọn náà fẹ̀mí wá ṣòfò dànù ẹrù tó dẹ̀ ń bẹ lọ́wọ́ àwọn bandit àti Boko Haram yìí ọkọ̀ jantẹ́yàn sọ wípé ìyá ìfọgbọ́ lọ gbọ́gbọ́ o ọkọ̀ jantẹ́yàn na Bíbélì sókè ọkọ̀ jantẹ́yàn na Kùránì sókè ní tó wà lọ́wọ́ wọn náà gbogbo ọ̀nà tí a bá lè rìn kọ́lọ́run kó tọ́ wa àlàáfíà Ọlọ́run wà pẹ̀lú wa ẹjọ́ ẹ bá mi tún pin fún àwọn èèyàn ká mú ma bí tá a tún dé dúró pé inú ewu la wà orí iná la wà nípa update ohun tó ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ní Ọ̀yọ́ state àwọn ọmọ wa tí wọ́n jí kó bó o bá gbọ́ kínní tó gbọ́ kejì lọ bá mi gbọ́ mo ti sọ tàwọn àfáà mo ti sọ tàwọn kìrìsìtẹ́nì ó kù tí àwa bàbá wa oníṣẹ̀ṣe àwa àgbààgbà Yorùbá ẹ̀yin ọba Ọ̀yọ́ ọba Ifẹ̀ Aláàfin Ọọ̀ni of Ifẹ̀ bàbá wa Olúbàdàn bàbá wa Ládọjà
Ṣọ̀ún ti Ògbómọ̀ṣọ́ ọba wa Gandhi, gbogbo ọba ní ilẹ̀ Èkìtì, ọba nílùú Oǹdó, ọba nílẹ̀ Yorùbá ní Kwara, ọba l'Abẹ́òkúta, ọba ní gbogbo Ògùn state pátápátá. Gbogbo yín pátápátá ni mo fẹ́ pè sákìyèsí o. Gbogbo yín mo fẹ́ pè sákìyèsí. Ẹ̀yin àràbà káàkiri, àràbà Àlè Òṣogbo, bàbá wa Yẹmí Ẹlẹ́bùúbọn, àràbà ilẹ̀ Ìbàdàn, bàbá mo kí yín o, mo kí yín. Àràbà àgbáyé pátápátá nílẹ̀ Yorùbá ní Ilé Ifẹ̀, gbogbo yín ni mo kí o. Gbogbo ẹ̀yin bàbá bàbá, gbogbo ẹ̀yin àràbà tó kù tí lè dárúkọ, gbogbo yín ni mo kí. Ẹ pín fídíò yìí, ẹ jẹ́ ó dọ́dọ̀ ara yín. Mo fẹ́ ka ẹsẹ̀ Bíbélì kan fún yín. Ẹ má sọ pé ó jẹ́ Bíbélì. Ẹ lọ wo àfijọ́ rẹ̀ nínú ẹsẹ̀ Ifá. Kí ẹ wá wo ibi tá à ń lọ, ká wo ibi tá a ti ń bọ̀, ká wo ibi tá a dé dúró. Orí Bíbélì tí wọ́n kà fún wa ní Àìsáyà 39. Látẹsẹ̀ ìkíní dé ìparí kìí ṣe nǹkan tó gùn, ẹsẹ̀ 9 péré ni àbí ẹsẹ̀ 8 péré ni. Ẹ gbọ́ bí ó ṣe lọ. Onílákòókò náà ni Merodaki Baladani, ọmọ Baladani ọba Bábílónì, rán ìwé àti ọrẹ sí Ẹsikáyà nítorí tí ó gbọ́ pé ó ti ṣàìsàn, ó sì ti sàn. Ẹ bá mi lọ ẹsẹ̀ kejì rèé o. Inú Ẹsikáyà sì dùn sí wọn, ó sì fi ilé ìṣúra wọn hàn wọ́n, fàdákà àti wúrà àti nǹkan olóòórùn dídùn àti ìkunra iyebíye àti ilé gbogbo ìhámọ́ra rẹ̀ àti ohun gbogbo tí a rí nínú ìṣúra rẹ̀. Kò sì sí nǹkan kan tí Ẹsikáyà kò fi hàn wọ́n nínú ilé rẹ̀ tàbí ní ìjọba rẹ̀. Mo ti wà lẹ́sẹ̀ kẹta o. Nígbà náà ni wòlíì Àìsáyà wá sọ́dọ̀ Ẹsikáyà ọba. Ó sì wí fún pé kí ni àwọn ọkùnrin wọ̀nyí wí, àti láti ibo ni wọ́n ti wá sọ́dọ̀ rẹ̀. Ẹsikáyà sì wí fún wọn pé láti ilẹ̀ jíjìn ni wọ́n ti wá sọ́dọ̀ mi, àní láti Bábílónì. Ó sì wí pé kí ni wọ́n wí àti kí ni wọ́n rí ní ilé rẹ̀. Ẹsikáyà dáhùn pé ohun gbogbo tí ó wà nílé mi ni wọ́n rí, kò sì sí nǹkan kan tí èmi kò fi hàn wọ́n nínú ìṣúra mi. Ẹsẹ̀ 5. Nígbà náà ni Àìsáyà wí fún Ẹsikáyà pé gbọ́ ọ̀rọ̀ Olúwa àwọn ọmọ ogun. Ẹsẹ̀ 6. Kíyèsí ọjọ́ náà dé, ọjọ́ náà dé, ẹ̀yin àràbà, ẹ̀yin kábíyèsí, ọjọ́ náà dé tí gbogbo ohun tí ó wà ní ilé rẹ àti ohun gbogbo tí àwọn bàbá rẹ kó jọ títí di òní lọ sí Bábílónì, kò sì sí nǹkan kan tí yóò kù, ni Olúwa wí. Ẹsẹ̀ 7. Àti nínú àwọn ọmọ rẹ ọkùnrin tí yóò tinú rẹ jáde, tí ìwọ bí, ni wọn ó kó lọ, wọn ó jẹ́ ìwẹ̀fà ní ààfin ọba Bábílónì. Ìwẹ̀fà dásì ẹrú. Nígbà náà Ẹsikáyà wí fún Àìsáyà pé rere ni ọ̀rọ̀ Olúwa tí ìwọ ti sọ. Ó sì wí pé ṣé àlàáfíà àti òtítọ́ yóò sáà wà ní ọjọ́ tiwa. Mi ò fẹ́ kíkíní igun púpọ̀. Ẹ gbọ́ bọ́rọ̀ yẹn sí lọ. Ẹsikáyà ṣàìsàn ní 38. Àìsáyà ó dẹ̀ gbádùn. Wọ́n wá gbọ́ kó gbádùn. Àwọn òyìnbó yẹn wá láti Bábílónì. Wọ́n wá wo gbogbo tí wọ́n ní. Wọ́n mú ẹ̀bùn, àwọn mú owó wá. Ẹ jẹ́ kọ́rọ̀ mi jẹ́ ọlọ́gbọ́n, kó yé ọlọ́gbọ́n. Ẹ jẹ́ kó yé òye, kó yé olóye. Ẹsikáyà wá fi gbogbo àwọn agbára ilẹ̀ bàbá rẹ̀ ó fi hàn wọ́n. Now wọ́n lọ, wòlíì Ọlọ́run wá tọ̀ wọ́n wá. Kí làwọn yẹn wá ṣe? Níbo ni wọ́n ti wá? Ó jẹ́wọ́ pé nǹkan báyìí báyìí ni wọ́n bá wá, gbogbo ẹ̀ mo dẹ̀ fi hàn wọ́n. Wòlíì wá sọ fún pé gbọ́, ọjọ́ ń bọ̀, gbogbo agbára yẹn ni wọ́n á kó. Wọ́n á dẹ̀ kó àwọn ọmọ rẹ̀. Lẹ́yìn ìgbà yẹn làmọ rẹ̀ máa lọ ṣe ìwẹ̀fà láàfin ọba wọn. Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí sàmà? Gbogbo ẹ̀yin olúwo àràbà, gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, tẹ́ ń rí Kristẹni
àbí kí n sọ pé ẹ̀rí mùsùlùmí náà bí ẹ pé àwọn gangan ni ogun wà lọ́dọ̀ tiwa náà o gbogbo wọn àmúṣagbára àwọn bàbá ńlá wa tẹ́lẹ̀ láwọn tí ò tiẹ̀ sínú Kristi obìnrin kí ni mo fẹ́ forúkọ ọmọbìnrin ṣe kíní kan Yorùbá ó ń béèrè tẹkuntẹkun Yorùbáwùyí thank you Yorùbáwùyí ó ń béèrè tẹkuntẹkun lọ́wọ́ àwọn Aláàfin Ọ̀yọ́ pé Ṣàngó ò rẹ́ni fẹ̀yìn lẹ̀ fún o Ògún ò rẹ́ni fẹ̀yìn lẹ̀ fún o bẹ́ẹ̀ ni ní sojú yín àbẹ́yìn náà lọ́wọ́ sí gbogbo àwọn nǹkan tó lágbára lẹ̀ Yorùbá wọ́n mọ̀ ta fáwọn òyìnbó mọ̀ ní ṣe ti gbàgbé ni wọ́n ta òòṣà tó kárí spiriti tó jẹ́ wípé ẹ lè fi dojú kọ ogun ẹ̀kú tó mí gbogbo agbára nígbà yẹn gbogbo ẹ̀ làwọn ọmọ yín tà pátápátá fún àwọn òyìnbó mo orí ń gbà yẹn pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ètò yawèrè ètò kúkú ṣùgbọ́n gbogbo nǹkan yẹn àwọn òyìnbó padà kó lọ o tẹ́ ẹ bá rántí ìjà tá a fẹ́ múra pẹ̀lú àwọn Fúlàní ní ìsìn kò dàbí ìjà ọdún yẹn sẹ́yìn o tán Ismail Danfodio tí wọ́n ń kógun bọ̀ tí wọ́n dé gbogbo níbo ni wọ́n ń pè bí ní Ọ̀ṣun stage tó fi jẹ́ wípé akọ́ńkà wọn gbogbo ohun ìjà wọn ọfà idà ẹṣin ní ìsìn AK-47 ni o àtàwọn ìbọn àti bọ́ǹbù àtàdó olóró tó burú ju AK-47 lọ ìbéèrè mi rè where to start mo la ti fẹ́ bẹ̀rẹ̀ ni mo la fẹ́ end ẹ̀ sí ṣé ká fọkàn sí pé gbogbo wa lọ ń ṣẹrú ẹ rí i pé mo sapá kìíní kejì kẹta ẹ mú tẹ̀sìn kúrò ẹ jẹ́ ká sọ lọ́rọ̀ lẹ Yorùbá ṣé àwa ẹ̀yin àwọn ṣá ò ní padà lọ dẹrú Fúlàní wọ́n ní Gúnmi pé Ìbàdàn tó wá kì í sọ̀rọ̀ kíní kọ́ làwọn bá sọ ọ̀rọ̀ kíní kankan kọ́ ọ̀rọ̀ sàríà ni gbogbo ohun tí àwọn mùsùlùmí sọ ọ̀rọ̀ sàríà ni ìlú tí sàríà bá dẹ̀ ti wọ̀ ogun ló débẹ̀ Gúnmi sọ wípé àwọn iPod àtàwọn kinní kan láwọn ilẹ̀ Ìgbò ní Delta wípé wọ́n bájọba fà á ìjọba wa bá wọn sọ̀rọ̀ ìjọba dialogue pẹ̀lú wọn wọ́n fún wọn lówó ẹ béèrè lọ́wọ́ Gúnmi nígbà táwọn yẹn ń jàjàǹgbara sáràlú ni wọ́n ń pa ṣé bíjọba síjọba ni wọ́n á fèsì sójà wọ́n á fèsì ọlọ́pàá wọ́n á fèsì Air Force èyí tí ilé ń kó àwọn ọmọ wẹ́wẹ́ kó àwọn aráàlú yìí tẹ̀dẹ̀ níjọba ló ṣẹ̀wọ̀n ó yẹ ká mọ̀ pé irọ́ ni wọ́n ń pa fún wa o ọ̀rọ̀ ẹ̀sìn ogun jihad òun là ń bá lọ yìí o ẹ̀jẹ̀ amúra ó ti wọlé dé wẹ́rẹ́ yóò dára fún gbogbo wa o ní Ọ̀yọ́ state gbogbo kìrìsìtẹ́nì pátápátá nílẹ̀ Yorùbá ẹ yá mi létí yín ẹ mọ́ sùn ọ̀ra sẹ́rí ìgbàgbọ́ tó gbà tó ní kó má dìbò yan gómìnà kó má dìbò yan president kó má dìbò yan àwọn tó lè ṣàánú wa tó lè yọ wá lóko ẹrú ìgbàgbọ́ yẹn ò pé o àbí kí n sọ fún ẹ pé ìgbàgbọ́ yẹn ò dáa ìgbàgbọ́ yẹn ò pé tàbí ìgbàgbọ́ yẹn ò dáa ṣé ẹ rí orin tá a máa ń kọ́ ń gbà yẹn ẹ lọ wá solution sí orin yẹn ẹ lọ amend orin yẹn lọ́wọ́lọ́wọ́ yìí ẹ lọ gba voters card ìjọba ọ̀run yéye mo dìbò fún Jésù o ìjọba ọ̀run yéye mo dìbò fún Jésù o ìjọba ọ̀run yéye mo dìbò fún Jésù o ìjọba ọ̀run yéye mo dìbò fún Jésù àní ká má dìbò fún Jésù bọ̀ Jésù ò ní sí gómìnà sílẹ̀ wa Jésù ò ní sí president sílẹ̀ wa Jésù ní ọba àwọn ọba láti gbé lálàáfíà níbi tá à ń gbé dandan ní ká dìbò ṣe rí gbogbo ìpínlẹ̀ Yorùbá
mẹ́fẹ̀ẹ̀fà tí a bá fi lè lajúlẹ̀ tí wọ́n ti àwọn ara wa ìwọlé tí ká máa retí ní sàríà. Tí sàríà bá ti wọlé ní tí ká máa retí ní ogun. Tí ogun bá ti wọlé ní tí ká máa retí ní ikú àìtọ́jọ́ lórí ọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin. Nítorí náà gbogbo kìrìsìtẹ́nì tó dákẹ́ tẹ́ ò sọ̀rọ̀ tó dàbí ẹni wípé ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ Ògbómọ̀ṣọ́ yìí kò mú yín lómi tó. Àwọn ará bí wà lẹ́yìn ìkùlé yín bẹ́ẹ̀. Wọ́n wà lẹ́yìn ìkùlé yín. Wọ́n ń retí ìgbà tán máa fọn wísù. The time, day, month, hour ó ní wọ́n ń retí lọ́wọ́. Tí wọ́n bá ti fọn wísù wàá mọ̀ kó kàn ẹ́. Kìrìsìtẹ́nì mọ́ gbàgbé pé àwa ni target. Kí ló fà á tán Boko Haram fi lọ kó ọmọ ní school? Gbogbo kìrìsìtẹ́nì simple question tó lè dáhùn ni. Kìrìsìtẹ́nì ló mú education wá. Gbogbo ohun tí kìrìsìtẹ́nì bá dẹ̀ ṣe níwájú Allah níwájú mùsùlùmí condemn ni. Wọ́n máa condemn ẹni. Ẹnikẹ́ni ò gbọ́dọ̀ rìn pa ẹ̀. Because wọ́n ti ẹ̀fẹ́ gbọ́ tí wọ́n ń pè lọ́rọ̀ pé Jésù àbí kìrìsìtẹ́nì. Ọjọ́ wo ni ọ̀gbẹ́ni wa yẹn jáde? Irọ́ ni wọ́n pa ìwé òta mọ́ ẹ jẹ́ kọ́mọ yín ó kéwú. A gbọ́ pé àwọn Boko Haram ni wọ́n lọ kó àwọn ọmọ yẹn o. Ẹ̀dẹ̀mọ̀rọ̀ tí wọ́n ṣe gbàgbé àwọn ọmọ Chibok girls. Gbogbo wọn ò mọ̀ pé wálé. Ètò wálé, ètò dòkú, ètò bímọ sọ́run. Wọ́n ti bà ayé gbogbo àwọn ọmọ yẹn jẹ́ pátápátá. Àti mọ̀ tí ó ṣẹlẹ̀ sí gbogbo àwọn ọmọ kéékèèké tó wà nínú igbó yìí. Orin kan ni mo fẹ́ kó máa kọ báyìí. Christian mighty wá sí mi. Bọ̀bángẹ́lì rẹ̀ ti wí ní àárín ọ̀tá ló wà. Máa ṣọ́ra. Láàárín ọ̀tá la wà. Ẹ jẹ́ á ṣọ́ra. Ẹ jẹ́ á dira. Ẹ jẹ́ á dira pẹ̀lú àdúrà àti àwọn ẹ jẹ́ á wá sí ọpọlọlẹ̀. Ẹ jẹ́ á lọ gba PVC. Ẹ jẹ́ á lọ gba káàdì ìdìbò. Ẹ jẹ́ káwa náà yẹn ẹni tá a mọ̀ wípé ó yẹ tá a lè dìbò fún tíyà òfin ní jàn mọ́ wa lọ́jọ́ ọ̀la. Ẹ rí i pé mo ń tẹnu mọ́ pé àwa ti ń dàgbà díẹ̀díẹ̀ à ń lọ bí àgbáre. Ọjọ́ ọ̀la àwọn ọmọ wa báwo ló ṣe ṣúọ̀. Eléyìí lápá kejì apá kẹta àwọn traditionalist àwọn oníṣẹ̀ṣe mo fẹ́ fi bá sọ̀rọ̀ lórí update ohun tó ń lọ ní Ògbómọ̀ṣọ́ yìí ní Ọ̀yọ́ state lórí ìrìn àjò àwọn ọmọ tí wọ́n kó yìí. Ẹ jọ̀ọ́ ju bí mo ṣe sọ lọ ẹ bá mi pín ẹjọ́ kan gbogbo wa lára. Ọ̀rọ̀ ìsítí ni o yóò dára fún wa. Àlàáfíà Ọlọ́run kó wà pẹ̀lú wa. Jésù Olúwa wa. Gbogbo ìpínlẹ̀ Yorùbá gbogbo tí a ní láti Kwara state, Ekiti state, Ondo state, Ogun state, Ọ̀yọ́ state, Lagos state, gbogbo yẹn pátápátá ni mo kí. Bàbá rí state kan tí mi ò dárúkọ tó bá escape mind mi, gbogbo yẹn pátá tá a jẹ́ ọmọ Yorùbá tá a gbọ́ Yorùbá gbogbo yẹn ni mo kí. Àná àtilẹ̀ post anything rárá nítorí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní Ògbómọ̀ṣọ́ ní Ọ̀yọ́ state. Oríṣiríṣi àwọn èèyàn ló ti jáde lóríṣiríṣi lórí ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mo fẹ́ sín wa ní gbẹ́rẹ́ pàkọ́ àbí mo fẹ́ sọ gẹ́gẹ́ bí ìwòye tèmi. Àwọn ìhà mẹ́tẹ̀ẹ̀ta
tí a fi ń sin ntọ́lọ̀ ń dá mọ́ wa màá bá wa sọ̀rọ̀. I mean Christian, Muslim and traditional worshiper. All the traditionalists gbogbo apáta mo fẹ́ bá wa sọ̀rọ̀. Bí fídíò bá gbà wá màá pín sọ́nà méjì àbí mẹ́ta yóò ní part 1 and 2. Update nípa ń tó ṣẹlẹ̀. Ẹni kò kí ń sọ̀rọ̀ ẹ̀sìn. Màá sọ pé ọ̀rọ̀ ẹ̀sìn ni. Ìdí rẹ̀ tí màá fi lo ń tà pè lẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta láti bá wa sọ̀rọ̀. Wọ́n ti wọnú gbó tó àwọn èèyàn wọ̀nyí lọ. Wọ́n ti confirm pé wọn kì í ṣe bandit. Boko Haram ni wọ́n. What's the meaning of Boko Haram? Book is haram. Ìwé ó jẹ́ abomination. Ìwé jẹ́ ohun èèwọ̀ tí a ò gbọ́dọ̀ kà ní Nàìjíríà. Níbo lòfin ti wá? Nínú òfin Sharia tí àwọn mùsùlùmí gbé wá. Ẹ̀yin mùsùlùmí náà mo kọ́ fẹ́ bá sọ̀rọ̀. Àfáà tó níyàn ó mú rántí pọ́ máa rí òní jẹ tíra. Sharia tẹ́ ń pariwo. A nítorí lẹ́sẹ̀ gbé Gumi wá sí Ìbàdàn ní UI. Àgélé yín lọ́wọ́ ẹ tún bọ̀ òrùka ẹni bẹ́ẹ̀ kọ́ lórí. Tó o ti ṣẹlẹ̀ báyìí àwọn ọmọ ọdún kan ọdún méjì mẹ́ta ṣẹ́rí yàtọ̀ sí bàbá tí wọ́n pa yìí Michael wọ́n ti pa ọdẹ bíi mẹ́ta yàtọ̀ sí ẹni tí wọ́n pa kátókò l'Ógbómọ̀ṣọ́ wọ́n dúró báyìí lọ́rùn èèyàn lọ bíi 5-6 báyìí tí ẹ̀mí wọn ti ṣòfò dànù. A ò tí ì mọ ọ̀nà àbáyọ báyìí. A ò tí ì mọ bí àwọn ọmọ ọlọ́mọ ṣe máa padà wá sílé. Ìkan sọ ní content MS bàbá ń ṣe nítorí Ọlọ́run. Má fi mí sílẹ̀ fáyé mú káyé mọ́ pa mí dà sáìdá ìwọ orí mi ẹlẹ́dà mi o má fi mí sílẹ̀ fáyé mú. Wákà àkọ́kọ́ nìyẹn. Gbogbo wa mo gbàdúrà fún àwọn táyé ti mú ẹ ó bọ̀ nínú ẹ̀. Ẹ gbọ́ ẹ jẹ́ sáré fi fídíò bíi méjì kan hàn wá ní pápápá kẹwàá jẹ́ á sọ̀rọ̀ lé lórí. Ọjọ́ tí mo ti délé ayé èmi ò tí ì rí tí wọ́n ń pààyàn tó tí wọ́n ń pariwo aleluya tàbí tí wọ́n ń pariwo orúkọ Jésù ṣùgbọ́n ti tàwọn eléyìí ìṣèwà jẹ fún òun ló ṣe jẹ́ tó jẹ́ pé Allahu Akbar wọn pariwo. Ó yá lẹ́yìn bá ti rí ibi ó yẹ fi sábẹ́ comment section. Kò sí bó ṣe wulẹ̀ kí ó rí tó bá jẹ́ èmi ló jẹ́ pé nínú ẹ̀sìn mi ni mo ti ń rí àwọn nǹkan báyìí bí ṣe wù kó lè rí pẹ́pẹ́ lórúkọ Jésù lórúkọ Jehovah lórúkọ Yahweh náà fi ń pa ènìyàn. Èmi ò ní dúró kò nídìí ìfà kí n fa mi ò ní dúró ṣùgbọ́n ẹ mọ bí tẹ́ ń lọ ẹ wá fi yé wa wípé kì í ṣe àwọn apá kan mùsùlùmí kan ni kì í ṣe apá kan mùsùlùmí kan. Kò sí wàhálà ẹ jẹ́ agbọ́n tí àwọn ọdẹ yẹn bá bọ̀ láti inú igbó. Lẹ́yìn mọ́sínì kò fọ́dá á ní kí wọ́n jẹ́ gbogbo èèyàn mọ́ mi. Omi tá a mú tán ní la kíkì mọ́sínì gbogbo wa. Ara àti sáà ló dá bí sí ibi yẹn sí làkàlẹ̀ lọ tán sọ́dọ̀ ìgbà dáàbí. Ẹgbẹ́ àwọn àti fi mọ́sínì lé àwọn kọ̀ọ̀kan náà. Bàtà yá àwọn sójà àwọn ọdẹ náà padà. Wọ́n àtúntò ní ìgbọ́ gidi. Wọ́n gidi. Wọ́n bẹ́ẹ̀ náà sọ́jà àti gbogbo lẹ́yìn máa wọ́n padà. Ó lè ti máa ń yé ká yẹn, ó ní èrè ní máa ń yín. Ó ní gbóhùn, ó ní kàmú ìbọn ìdáni, ó ní kẹsẹ̀ ọ̀kan ní wọ́n já. Ó lè èrè náà bẹ̀rẹ̀ fún ìbọn ti rí. Wọ́n ní kẹsẹ̀ àwọn Fúlàní. Àbúbá yìí, ọlọ́run kókó wa. Pé kókó wa àwọn sáájú tì fíṣúmẹ́ǹtì yẹn. Àwọn ẹ̀yìn ìbá gidi lórí orí ló kó wa délé lẹ́nu lè bá.
kábíyèsí rẹ Olódùmarè, kábíyèsí rẹ ọba àwọn ọba. Mo láti àná láti jẹta mo ti ṣe fídíò kan sẹ́yìn títí dì sí mi ìtẹ̀rù tó lè gbé fóònù láti sọ ohun tí ń ṣẹlẹ̀, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí ọ̀dà kò burú. À ń lọ Tinubu àwa tá èmi yìí mọ ẹsẹ̀ Tinubu délé lábẹ́jùmọ́ ẹ̀ àwa tá a lọ níbi ẹ̀ta wọn tún pa ẹnìkan lánàá wọn pààyàn méjì nínú àwa tá a tún lọ. ìlú Yàwótà la wà yìí ní ìjọba ìbílẹ̀ Oríire. Ní kúkúrú ẹ̀yin mùsùlùmí wa, ọ̀rọ̀ mùsùlùmí Yorùbá ó dàbí ọ̀rọ̀ ẹni tó mu sìgá. Wọ́n kọ sórí páálí sìgá yẹn pé ní tó mu yìí ó máa ṣekú pa ẹ́ láìpẹ́ ọjọ́, pé kò ní jẹ́ tẹ́mi rẹ̀ ó gùn. Ó lòun láìkẹ́ bẹ́ẹ̀, ó dẹ̀ mú lọ. Tó máa kàn rọ gbogbo ẹ̀yin mùsùlùmí wípé ọ̀run yábọ̀ kì í sọ̀rọ̀ ẹnìkan. Àwọn Boko Haram àfáà yìí kan pé àwọn Boko Haram yẹn gangan làwọn àfáà, ó láwọn mùsùlùmí tòótọ́ nìyẹn. Nígbà tó bá ya wọ̀lú tán ó rí i pé wọn ò ní dẹ́ mọ̀, ọba àfi tẹ̀sùn bá àkọ́rùn irùngbọ̀n rẹ̀ bá gùn níbi 12 feet wọn ò ní dá ẹ mọ̀, ó rí i pé gbogbo wa la ó jọ foríko. Ire o, yóò dára fún gbogbo wa. Gbogbo ọ̀nà tí Ọlọ́run máa lò láti kó àwọn ọmọ àtẹ̀bí ara yọ níbẹ̀ yẹn, àkókò tó Ọlọ́run máa dìde fún ìrànlọ́wọ́ wa. Jésù Olúwa wa. Kristẹni ó túnlẹ̀ Yorùbá sí ni o, àkógunjalẹ̀ Yorùbá, àmú ìnira bálẹ̀ Yorùbá, ìdàgbàsókè la mú wa o. Inú ìdàgbàsókè tá a mú wa ni wọ́n go against, which is education. Ní ẹ pè ní book is haram, Boko Haram. Agenda tí Gúnmi gbé wá sí Ìbàdàn, agenda tí mùsùlùmí nílẹ̀ Yorùbá tí wọ́n nílé wa lórí, ẹ̀dẹ̀ dákẹ́ ẹ̀ ń wo èébú wọn, abojú, abimú, abetí, abẹnu, aborí. Èmi àgbà ìnàkí, àgbà blogger, mo tún ti wà ń ta fún yín. Mi ò ní dákẹ́ kẹ́ ẹ tó pa wá, àìdákẹ́ kú. Kẹ́ ẹ tó pa wá, kẹ́ ẹ tó bà tiwa jẹ́, kẹ́ ẹ tó jagun gbalẹ̀ wa. Ẹ wò ẹjẹ́ sáré bú àwọn kìíní, kẹ́ ẹ má dákẹ́ gbogbo ẹ̀yin èèyàn, gbogbo ẹ̀yin tí wọ́n lọ ń bú ẹ̀yin apology kìíní tí wọ́n sọ̀rọ̀ sí tí wọ́n ń bú tẹ́ ló ń fà sẹ́yìn ẹ ní ìlera. Ní ọjọ́ ìṣòro aláìlera nìyí, ọ̀lẹ nìyí. Èbú yẹn láti dì wá lọ́wọ́ mú kẹ́rẹ̀ ayé tán fẹ́ ṣe kásìrí wọn bàbá tú mọ́bò tẹ bú wọn. Gbogbo àwọn ségè àbí séèkì náà pé àwọn ségè bàrá ò tán wá sórí kọ́mẹ́ǹtì mi, àwọn àbùdù foolish, àbùdù nonsense, àbùdù bastard. Ẹ má wo tẹ bú wọn. Ẹ jẹ́ àtẹ̀síwájú lórí táàsì ká máa tú wọn láṣìírí, ká máa já irọ́ wọn. Ẹ jẹ́ agbọ́n tí Mufti sọ níbi tá a wà yìí, ká mọ ibi tá a ń lọ. Ẹ jẹ́ agbọ́rọ̀ Mufti. Lórí ọ̀rọ̀ sẹ̀ríà no going back. Kò sì sílẹ̀ kò sì ṣàkàtà lórí. It is an unstoppable protest. Tí sàríà bá ti wọlé, tẹ́ bá ti jẹ́ kí gọ́fúnà kankan wọlé as a Muslim nílẹ̀ Yorùbá àti rògbò àti dáràn. Eré ìje wọn 2027 ẹni kí ẹ gọ́fúnà Ọ̀yọ́, Ọ̀ṣun, Ondo, Lagos State, kí gbogbo wọn Ogun State kí wọ́n jẹ́ Mùsùlùmí, kí wọ́n gbé sẹ̀ríà kalẹ̀, kí wọ́n bẹ̀rẹ̀ sí ní pa wá, kí wọ́n gba gbogbo ilẹ̀ Yorùbá. Màá fi àjẹ́ndà kan hẹ́ ìfọ̀rọ̀wérọ̀ Noah Ìsíkẹ̀ pẹ̀lú àáfàá kan. Wàá gbọ́ àjẹ́ndà yẹn nìsín, wàá mọ̀ pé lóòótọ́ ni gbogbo ń tà ń pariwo lé lórí. Ìwọ jókòó síbẹ̀,
kọ́mọ sọ ẹ fi wọ́n lẹ̀ ẹ fi mùsùlùmí lẹ̀ fẹ̀sìn wọ́n lẹ̀ wọ́n lẹ́sìn kankan o wèrè àti ìdààmú ni wọ́n gbé wá o wọ́n wá farabalẹ̀ kó wá gbọ́n tí àáfà yìí sọ. ẹ̀wọ̀n fi Islam lẹ̀ nítorí wípé wọ́n kọ́ wọ́n lọ bá àwọn èèyàn sàkábà. kí wàá ní àwọn sọ̀rọ̀ àṣẹ fún ọ kí ni àwọn máa ń ṣe fún un. àlèmọ̀rẹ́pàdù ni wọn àwọn tó ti fẹ̀sìn wọn lẹ̀ ni àwọn sàhábà pa wọn pa wọn ni. ọ̀dà wọ́n pa wọn àbí inú mi ti ẹ̀yẹ́ yóò tẹ̀ wé Islam wa. àbò níbi. so tó túmọ̀ sí pé ìdájọ́ ẹni tí ò bá ṣe kí ìdájọ́ tó ṣe Islam. ẹ̀tọ́ bá jẹ́ dáwọ́lá àti àti ìlò Ṣẹ̀ríà ìdájọ́ tí ó sì Islam wọn náà ni mo tó sọ pé wọn ò sí Islam mọ́ èyí tí ó wọnú Islam yìí. kò ṣe tẹ́lẹ̀ kò ṣe tẹ́lẹ̀. wọ́n lè gbé nínú Islam. ìdájọ́ rẹ̀ náà ni pé kí wọ́n máa dáàbò bò ká fi lọ́kàn balẹ̀. lọ́fẹ̀ẹ́. ẹ̀tọ́ bá jẹ́ pé ìlú Islam ni yóò máa sanwó owó pé wọ́n dáàbò bò. owó kí ni. owó pé wọ́n dáàbò bò. lọ́wọ́ fún àwọn ọmọ. àwọn ìjọba mùsùlùmí. dáàbò kúrò fún àwọn ọmọ. fún àwọn ìjọba mùsùlùmí tí wọ́n ń ṣèlú. ọmọ àṣẹ kí ni fún. tẹ̀wọ̀n àdíṣe kankan fún owó wípé wọ́n dáàbò bò ni yóò máa san mùsùlùmí ò ní. ẹ̀sà owó yẹn wọ́n pè ní jísíà. àbílẹ̀kọ́. jísíà ni wọ́n ń pè. jísíà yẹn tí ò bá san tó bá sanwó yẹn àwọn olóma san fún. yóò san fáwọn ìjọba mùsùlùmí. láti protect ẹ̀ kúrò lọ́wọ́ àwọn wo. lọ́wọ́ ẹni ewu tó bá fẹ́ ṣẹlẹ̀ sí bóyá ẹni ewu tó bá fẹ́ ṣẹlẹ̀ sí. tí ò bá wá sanwó yẹn fún àwọn mùsùlùmí kí àwọn mùsùlùmí lè ṣe fún ẹni bẹ́ẹ̀. àwọn mùsùlùmí ò lè ṣe nǹkan kan hukumah ni ó dájọ́ ìjọba mùsùlùmí ni ó dájọ́ pé kó fìlú. ẹni ní ìjọba mùsùlùmí lè ṣe fún ẹni bẹ́ẹ̀ tí ò bá san jísíà yẹn. yóò bá san jísíà àwọn tó bá jẹ́ pé ìjọ ni wọ́n tó jẹ́ pé àwọn ìjọ bí ẹ̀yin kiri yóò nìsín wọ́n kógun jà yín ni pé kẹ́ fìlú lẹ̀. òkè náà máa fìlú tó bá lè lu wa ní kọ́ lọ́kọ́ ní wa sọ̀rọ̀ sí tí Islam wa kọ́ ká ìdáhùn wa gbà sáà. ẹ̀yin lẹ pè nílùú yọ ọlọ́ọ̀bá lónìí gbogbo ilẹ̀ tó ń ṣe eré àbá ti wọ bẹ̀ ẹ̀ bá ti gbọ́ ẹ̀tọ́ fún àwọn mùsùlùmí tó jẹ́ pé ọlọ́ọ̀bá lónìí ilẹ̀ lẹ́yìn lò ẹ̀ kúrò bẹ́ẹ̀ náà ni. ẹ̀yin mo ti tì mí láyé àwọn sọ̀hábà náà ẹ̀ ti múra pẹ́tẹ́ jagun tẹ́ bá ti tẹ́lẹ̀ sí wa. a kò yín lọ túbú ni. àwọn aṣọ túbú ẹ ṣe ẹṣin gan. náà tí mo bá wà gba Islam tí mo kírun tí nìyẹn sàkà nínú Ṣẹ̀ríà kí ìdájọ́ mi. tẹ́ bá gba ìsìlámù tẹ́ kírun tẹ́ yọ sàkà ẹlẹ́ṣẹ̀ ni àyàfi tẹ́ bá fẹ́ ẹlẹ́ṣẹ̀ ni. ọ̀dẹ̀ bá fẹ́ ṣe sàkà kò sí náà ẹ̀sìn ìsìlámù kó fúrò lélẹ̀ yọ. nígbà yà wọ́n sọ̀rọ̀ nígbà yà wọ́n sọ nígbà yẹ àbúrákì àwọn tí wọ́n yà wọ́n kírun àwọn òní sàkà kí làwọn bá ti ṣe fún wọn. àwọn yẹn sọ pé kò sí sàkà nínú ìsìlámù báyìí. wọn sọ pé kò sí wọn wọn àwọn ní sánmọ́ ni o. àwọn sọ pé kò wọn báwọn ní sánmọ́ kò sí náà làwọn sọ náà. tí mo bá wá kírun tí máa ní sánmọ́ mẹ́ni ò pa òpá òpá tẹ́lẹ̀ fẹ́ gbà kí ni ìdájọ́ mi. ìdájọ́ yín náà ní pẹ́ di fẹ̀dí ìsìlámù lẹ̀ torí pàrọ̀ orígun ìsìlámù ní sàkáwà. kí ni wọ́n máa ṣe fún mi. ẹ bá ti fi ìsìlámù lẹ̀ tó ti gbà sáwọn ọlọ́pọ̀ sí ìsìlámù ọmọ ti káàdẹ̀ ìdájọ́ kú ni. ìdájọ́ kú ni ẹ̀sìn wa ní ká pa ni ẹ̀sìn mùsùlùmí ló ní gbogbo ilẹ̀ pátápátá ní Ọ̀yọ́ kò sí ẹlẹ̀ skul méjì ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n lọ kó àwọn èèyàn ń bẹ̀ wọ́n pa àwọn èèyàn wọ́n sun mọ́tò principal wọ́n kó wọn wọgbó lọ ní ọjọ́ Friday lónìí on the 25 introduce yourself Mr. Man tó jẹ́ ọ̀gá iléèwé I'm so Mr. Michael lẹ́yìn ẹ̀ wọ́n fọ̀bẹ sí lọ́rùn wọn dù wọ́n fi ọ̀bẹ sá orí ẹ̀ bí ẹni sá iṣu àwọn olórí burúkú yìí ní kọ́mẹ́ǹtì wọ́n mọ̀ pé irọ́ ni o irọ́ ni ẹ̀mẹ́ta wọn lòun wọ́n á ní irọ́ ni tẹ́ ẹ bá jẹ́ kán dì wá lọ́wọ́ mú kéjì ò sá wa jẹ ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ bá jẹ́ kán dì wá lọ́wọ́ mú kéjì ò sá wa jẹ nǹkan ṣe yín bí àbá wá sí kọ́mẹ́ǹtì tó ṣépè ẹ wọ̀n ní èpè gidi ní kẹ́ ẹ wọ̀n oníṣẹ̀ṣe tó bá lólúgbòhùn àbáfọ̀sẹ́nu ẹ wá profile ẹ gbé picture ẹ wọ́n ní èpè gidi gan ẹ ṣe èpè gidi fún un now gbogbo Yorùbá fẹ́ sọ wá dẹrú sàn pé dókítà wọn jọ̀wọ́ ní ẹ máa ra ẹrú kẹ ẹ máa ta ẹrú nínú àwọn táwọn mùsùlùmí bá kó ṣe ti gbọ́ àjẹ́ndà wọn wọ́n ní no going back ó lọ́rọ̀ sàríà ẹ jẹ́ kàn gbé orí wọlé any program tẹ́ bá ń ṣe ẹ̀yin apologist ẹ má dúró ẹjọ́ bẹ́ẹ̀ni kẹ́ni bá wá kọ́mẹ́ǹtì rádaràda tó wá bú yín ẹ̀yin náà lẹ́nu ẹ̀wọ̀n lépè kó bá ìgbàgbọ́ yín jẹ́ ẹ̀wọ̀n ní èpè gidi òṣùwọ̀n èpò dúrọ́mù èpè kọ̀ǹtínà èpè ẹ gbé ka orí ẹ̀ ẹ jẹ́ kó máa bá yín
enough is enough. Tá a bá dákẹ́ tarawọ́ bá wa dákẹ́. Ẹ jọ̀ọ́ nǹkan ṣẹlẹ̀ ń lu Ọ̀yọ́ lọ́wọ́ báyìí, nǹkan ṣẹlẹ̀ lọ́yọ́ state. Now gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n ti yíká, wọ́n wà lógun state, wọ́n wà lóńdó, wọ́n wà lẹ́kìtì, Èkó yìí nísìnyí wọ́n fẹ́ lo báìkì wá, mọ́tò, tírélà, àwọn mọ́tò hilos, gbogbo ẹ̀ ni wọ́n ń pèsè sílẹ̀ lọ́wọ́lọ́wọ́. Gbogbo mosque pátápátá ni wọ́n ti sọ dílé ogun tí wọ́n ń kó ìbọn sí. MS ń sọ fún yín, ó dàbí ẹni pé ẹ fẹ́ gbọ́ràn. Ó dàbí ẹni pé ẹ fẹ́ gbọ́ràn, ẹ gbàgbọ́ wípé lóòótọ́ àwọn ará bí adigunjalè, ajagunbalẹ̀ ò ní wọ́n. Ìwọ ń béèrè pé kí ni Trump ń ṣe? Ọmọ àpọ̀rọ̀ òṣèlú ti wọ̀rọ̀ Trump. Wọ́n ti dá lọ́wọ́ dúró pé kán jẹ́ kàn ṣe 2027 òṣèlú kọjá. Iye ẹ̀mí tó bá lè ṣòfò kọ̀ọ̀kan wọn. Ẹ pín kínní ẹjẹ́ apariwo síta, yóò dára fún wa.